Academy rédíò la fẹ́ o. TNM Media Academy rédíò táyé fẹ́. ìròyìn rántí gbàdégbà o. TNM Media Academy ìròyìn tó pójú owó. TNM Media Academy àwọn ètò lọ́lọ́kan-jọ̀kan. TNM Media Academy ìròyìn eré ìdárayá. TNM Media Academy bó ṣe ń lọ káàkiri àgbáyé. TNM Media Academy TNM Media Academy. TNM Media Academy. ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o tó yá sí ìrìnàjò àti ìrìnàjò lẹ́jọ́ bẹ́ẹ̀ tí wọ́n kú àtùpẹ̀ sílẹ̀ sáyé lọ sáyé lọ sáyé lọ ọ̀rẹ́ ìgbẹ̀yìn o. ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o tó yá sí ìrìnàjò àti ìrìnàjò tẹ́jọ́ bẹ́ẹ̀ tí wọ́n kú àtùpẹ̀ sílẹ̀ sáyé lọ sáyé lọ sáyé lọ ọ̀rẹ́ ìgbẹ̀yìn o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o eégún ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o eégún ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o olùrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ̀mọ́ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o eégún ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o olùrìbàrìbà ọlọ́mọmọmọ. kábíyèsí olódùmarè pátápátá ọlákòrógódú ọba nìkànjọba àṣehùn ìgbìmọ̀ ẹ̀rẹ̀dẹ̀dẹ̀dẹ̀ onílé orókè tí ń ráfòpin ẹyẹ mu tún dẹ́rùn lẹ́tù ní. ọ̀dẹ nínú ilé ìyá mi ajíbọ́lá ajísọmọ ìyá mi Àbẹ̀ní ti forí ègbé bùkèlè láàní Àbẹ̀ní kórè afẹ́rọ̀wẹ̀ láàní ọlọ́mọ ọmọ láàní Àbẹ̀ní mo dé èmi ọ̀kín ti dé o ọ̀kín ti dé. ìdí tí mo bálà látẹlẹwọ́ ta lọ́kọ́ mi ò mọ̀ ṣé bàbá mi ni èmi ò mọ̀ ìjó tún tó ní sìkírìmìdì àfa ìmọ̀ ni kò ní mọ́ra. ẹ wò lè ẹ̀fọ́ kí n fi o ẹ̀fọ́ kí wọ̀ láàpẹ́. orí pé kí ni tá máa ní gbé ẹ sọ fún wọn pé kó lù gbó ẹ pé kó ṣe kí ni náà kó gbáradì. ẹ̀fọ́ kí wọ̀ lọ. àti gúnugún àtàkàlà ẹ paramọ́. èdèlé ọ̀rọ̀ gún ọmọ olúdó ló ṣe tán ló fẹ́ gbòde báyìí. ṣeré Àbẹ̀ní ọmọ láàánú o inú mi ẹ̀dùn ara mi àmọ́ ìyá gàgà o ìyá mi Àbẹ̀ní lẹ́ẹ̀pẹ̀lẹ́ mẹ́mu. ìbá jígé lójú ajígé ìbá dága lójú adága ìbọ̀rọ̀ pọ̀tọ̀ ní ìbọn bá sọ pàṣọ. tọ́sí owó ìyá mi Àbẹ̀ní po etí mú ìjì ọ̀dàlẹ̀. ìbọn bájí ó ìbá ọba lọ́rọ̀. oyè ọmọ ẹ̀dán ọ̀rọ̀ tí ń gbẹ́nu lédi ìwúrọ̀ wọ̀mùwọ̀mù kúnyẹ́kúnyẹ́ ní bá kúnyẹ́ nu odó tí ọba. ìbá àwọn kinní méjì tó dorí kodò tí ò sómi ìbá ìyámọ̀ pọ̀ ẹlẹ́jẹ̀lú tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀. ní bárò kalẹ̀ ẹ̀dẹ̀ tí ọba fi ti yá mi ṣe ọkàrí àsìmọ́rọ̀ ọ̀pẹ̀tẹ̀ akígbe kálù. erin mọ́wọ́ àrè èjìdí ara alágbẹ̀dẹ ẹ̀yìn lẹ dífà àkókò tẹ́tẹ̀ kókò ń fa aládìẹ fọwọ́ rẹ̀ gbolẹ̀ sí àfikẹ́ jẹran àtẹ̀mí àtẹ̀yìn àníṣàṣe tìyà àníṣàṣe èrè àti níṣàṣe ìkórè. ọ̀la kéré ẹ̀fọ́ kí wọ́n lò ẹ̀fọ́ kí wọ́n lò ọ̀la o. bàbá rírẹ ẹni tó bá ti tójọ́ mélòó kan ẹkú àti làákìrẹ ẹni ẹkú dédé àkókò yìí. Àbẹ̀ní abẹ́ a máa bọ̀ jábọ̀ ọ̀rọ̀. ètò yín ètò wa ìṣẹ̀dálẹ̀ òun náà ní bá fẹ́ ṣọ̀rẹ́. dákun má jẹ́ ń já tilẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́nà. ní bá fẹ́ ṣọ̀rẹ́ ní ìkànnì tó lapọ́njá ìkànnì TNM Media Academy Radio. fojú ẹni mọ̀ fojú sojú lé kókó àbámọ̀. àkàlẹ̀ sí ilé funfun báláwo Old Kingsway Building Dùgbẹ̀ ní ilẹ̀ Ìbàdàn. ẹ̀fọ́ kí wọ́n láàpẹ́ ẹ̀fọ́ kí wọ́n lóko ẹ̀fọ́ kí wọ́n lọ. ẹ dákun ẹ dábọ̀ ẹ fi yèdè nú ẹ fi yèdè ọkàn ẹ fi yèdè gbogbo ara. ọ̀nà oko yèwò fìrífìrí lẹ́rìí o. àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ló tẹsẹ̀ bọ́nú ara wọn tó fi mọ́ níta wí iṣẹ́ ti rọ́wọ́ mi. mo ní ẹ̀yin ọmọ àwo fìrífìrí lẹ́rìí o. gbogbo ẹ̀ ló papọ̀ mọ́ra wọn ní ìfilẹ̀ mú ètò yín ètò wa ìṣẹ̀dálẹ̀ wá fún wa ní àtijọ́ bíi mélòó kan. ní báyìí I am back and better bí àṣà àwọn eléèbó. olè àjíbọ̀lá o fìrífìrí ni wọ́n. Délé Akínyọdé Adébísí lórúkọ mi èmi lọmọ olùkọ̀tún ọmọ arókè múgànmọ́ ọba tún yan barí ọlá àárọ̀ àdé àgbọn èmi lọmọ mo dúró ọwọ́ mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí mo yíká sọ̀tún sí tomi lọ́wọ́ mo yíká sọ̀tún sí tomi lẹ́nu barí ọlá àárọ̀ àdé àgbọn. ọmọdé yìí o ọmọdé yìí ọmọ àwo.
ètò yín ètò wa ìṣẹ̀dálẹ̀ ó rẹ́ fùrù gbàgbó ó sì rẹ́ lulẹ̀ dì bí ó di ẹ̀yìn láti bí ọ̀sẹ̀ bíi méjì ó balẹ̀ sí ìlú Ìjàyè Orílẹ̀. fìrísì ìrìlẹ̀ rí o ọmọdé yìí. níbi tá a ti ń sọ̀rọ̀ nípa lágbára ńlá kan Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ní àárín ọdún 1830 something. àwọn tí mo mọ̀ ò ní mo ṣe èmi ò sáwò ìyá mi ò sáwò. Ààrẹ Kurunmi Oyindaola Ajadi ìgò wèrèpè ìjà tí gbọ̀n sọ́mọ lẹ́yìn ọrùn. àwọn tí mo mọ̀ ní mo ṣe ní mo ṣe o àwọn tí mo. Kurunmi Oyindaola oníbà àtàtúgùn ààrẹ ń pè ọ́ lónìí dífá bífà ààrẹ fọdẹ bí tàrí òfọdẹ ààrẹ òṣà ìbí ọlọ́run sọnù dà. sáwò ìyá mi ò sáwò èké mi ò sáwò. Ààrẹ Kurunmi Oyindaola tó lọ sáàrin ọjà ó káàdì ẹbọ bí ọmọ oúnjẹ ńlá kò gbé kò jí wọn ò bú wọn sì rà á díẹ̀ ló ṣàgbákò. aláwo tí mo mọ̀ ní mo ṣe o. aládìẹ ń lọ gbé tantan Ààrẹ Kurunmi Oyindaola ń lọ ta lójú ọlọ. mi ò sáwò ìyá èmi ò sáwò àparò aláṣọ pípọ̀ àwo tí mo mọ̀ ní mo ṣe. ní mo ṣe o àwo tí mo mọ̀ ní mo ṣe o. tá ẹ bá gbàgbé ẹ rí i pé a sọ̀rọ̀ náà lọ ṣàṣàṣà abẹ̀rẹ̀ rẹ̀ láti ìgbà tí bàbá tó jẹ́ ọ̀rẹ́ Kurunmi Oyindaola Aláàfin ìlú Ọ̀yọ́ Aláàfin Aole tí í ṣe ọ̀rẹ́ minú Kurunmi Oyindaola àti Ìbà Olúyọ̀lé. ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o lórí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àfùkẹ́rẹ́ sílẹ̀ sáyé lọ́wọ́ sáyé lọ́wọ́ sáyé lọ́wọ́ ọmọ ẹni ìgbẹ̀yìn o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ jẹ́ jagunjagun tó gbóná bí àpárá àwọn gbóná ooru yèyè bí àtàwẹ̀rẹ̀ tán fi jùmọ̀ lójú oorun. olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o eégún ọwọ́. Ààrẹ Kurunmi Oyindaola lẹ́ni àkọ́kọ́. olùrìbàrìbà ìyá mi Àbẹ̀ní mọ̀mọ́ rìbà o olùrìbàrìbà o. Àtọ́ba tẹ́lẹ̀ Àtìbà ó ní ẹni ẹ̀kejì. eégún ọwọ́. Olúyọ̀lé ní ẹni ẹ̀kẹta. olùrìbàrìbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jẹ́ ọ̀rẹ́ bínú tó jẹ́ jagunjagun. ó wá di pé lẹ́yìn ìgbà tí bàbá Aláàfin Aole tí í ṣe bàbá Aláàfin tí í ṣe bàbá Àtọ́ba tẹ́lẹ̀ Àtìbà tó ta tẹ̀rù ńgbà tó darapọ̀ mọ́ àwọn aráàlẹ̀. afẹ́rọ̀wẹ̀ láni ọmọ láni Àbẹ̀ní. tá a bá ń sọ pé bàbá kéye pé bàbá rẹ̀ gangan tó bí torí pé kíni ó ní ìṣẹ̀ṣe kan tó ń ṣe ní ìlú Ọ̀yọ́ láyé ìgbà náà. ọmọdé ọlọ́jà ẹ̀yẹ. ní ayé ìgbà tá à ń sọ yìí ní ìlú Ọ̀yọ́ tí Aláàfin kan bá ti jẹ wọn ó sì mú tó bá ti jẹ́ pé ó ti ṣípò padà tó bá ti wàjà àtòun àti Sàmù tí ń ṣe kí la lè gbé Sàmù náà Ajírọ́ba o tó yẹ pé àwọn méjèèjì náà jọ súnmọ́ra wọn jù pẹ́kípẹ́kí nínú gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì Sàmù wọ́n sìn papọ̀ pẹ̀lú Aláàfin ni àti ìyẹlẹ̀ tí ṣe àrẹ̀mọ rẹ̀ wọ́n sì wọ́n papọ̀ ni mo sọ fún wa ní ìjẹ́ẹ̀dógún. àmì Àbẹ̀ní lẹ́kọ̀ọ́ ilẹ̀ mọ̀gùlọ̀. mo ní torí pé ayé tí àwọn ọmọ ọba máa ń jẹ ní ìlú Ọ̀yọ́ ayé fanilẹ́tẹ̀ ń tutọ́ ni ayé kódà ẹ mọ̀ pé ayé ọba àjẹrọ̀rùn ni. bóyá ọmọ ẹ̀dán. eléyìí ló mú gán ṣòfin yìí tó sì ti wọnú ìṣẹ̀dálẹ̀ ìlú Ọ̀yọ́ nípa àwọn Aláàfin. pàmò lẹ́mọ̀ òròkàròkà báyìí ní báròkà lẹ́ẹ̀dẹ̀ tí ọ̀gá fi ti yá. àmọ́ ńgbà tí Aláàfin tí Àtìbà jẹ Àtọ́ba tẹ́lẹ̀ Àtìbà tí ó jẹ Aláàfin ti ìlú Ọ̀yọ́ ó mú ọ̀rẹ́ rẹ̀ Kurunmi Oyindaola Oníbà Àtàtúgùn ó fi Kurunmi ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. tùfẹ́ ti jẹ́ onílé ẹ̀fọ́ kí wọ́n láàké ẹ̀fọ́ kí wọ́n. ó sì fi Olúyọ̀lé ó fi jẹ Ìbà ní Ìbàdàn. ọ̀rọ̀ náà ń lọ ṣàṣàṣà bẹ́ẹ̀ ó di ní ọjọ́ kan pé ara ti ń dára àgbà pé àwọn àgbàlagbà ohun tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n ó ti mọ̀. dákun má jẹ́ ìjà tilẹ̀ lẹ́yìn rẹ̀ kọ̀nàkọ̀nà àbọ̀. Aláàfin Àtọ́ba tẹ́lẹ̀ Àtìbà òun ló pẹ́ bíríkòtò pẹ̀lú àwọn Ọ̀yọ́ Mèsì tó sì mú wọn wọnú ìmùlẹ̀ alágbára lọ níjọ́ kan tó sọ fún wọn pé ẹ̀yìn tí à ń sọ òye ṣe rí ìṣẹ̀ṣe kan tí a mọ̀ ṣe ní ìlú Ọ̀yọ́ yìí tó jẹ́ pé tí Aláàfin kan bá ti gbẹ́sẹ̀ àrẹ̀mọ rẹ̀ yóò bá lọ pẹ̀lú rẹ̀ ṣe rí ní tèmi ìfẹ́ kó rí bẹ́ẹ̀ ọmọ mi Adélù mo fẹ́ kó jẹ lẹ́yìn mi
gẹ́gẹ́ bí aláàfin ti ìlú Ọ̀yọ́ wọ́n sì fi ọ̀rọ̀ náà dáwọ́ ó sì rí bẹ́ẹ̀ torí pé kéne ọ̀rọ̀ tí odó bá ti dé kò gbúdọ̀ rí tán mọ́. fìrífìrí lẹ́rí o ọmọdé yìí o mo ní ẹ̀yin ọmọ àwo fìrífìrí lẹ́rí o. ìyàtọ̀ sí àwọn Ọ̀yọ́mèsì àwọn ṣàǹkóṣàǹkó àwọn olóyè ní ilẹ̀ Yorùbá wọ́n wà níbi ìpàdé náà ṣùgbọ́n ó yọ ẹnìkan sílẹ̀ tí ò sí mẹ́. lẹ́rí o Àjíbọ́lá o fìrífìrí ni wọ́n rí o àwọn ọmọdé yìí. Ààrẹ Kurunmi Oyindaola Ajadi Igo nìkan ni ò sí mi ìpàdé yìí kò sì mọ̀ sí rárá àti rárá. lẹ́rí o fìrífìrí lẹ́rí o ọmọdé. lẹ́yìn àwọn oṣù bíi mélòó kan aláàfin Atọ́batẹ́lẹ̀ Àtìbà ó ta tẹ́rù ń gbà ó sì darapọ̀ mọ́ àwọn aráàlẹ̀. tí mò ń jẹ ọ̀dàlẹ̀ ikúlẹ̀dì ó pè mí aráàlẹ̀ agúntẹ̀. ẹ pé ìwé àwọn àgbà orí keje ẹsẹ̀ kẹfà ó ní àsọtẹ̀rọ̀ níjọmọ mi gbẹ́ náà tó máa sọ pé ògòjò ń gó jẹ́ galagala sí kílẹ̀ ogolongo ẹ ti mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀nà ní. ìtumọ̀ rẹ̀ ni pé òjò já lóko pé àsọtẹ̀rọ̀ níjọmọ mi gbẹ́ náà èyí ni pé nígbà tọ́rọ̀ ti jẹ́ pé àsọtẹ̀rọ̀ kan ti wà òun ló mú kí Adélù tí í ṣe àrólé Aláàfin Atọ́batẹ́lẹ̀ Àtìbà kó jẹ gẹ́gẹ́ bí Aláàfin ti ìlú Ọ̀yọ́ lẹ́yìn ìpapòdà rẹ̀. àwo tí mo mọ̀ ni mo ṣe ni mo ṣe o àwo tí mo mọ̀ ni mo ṣe o àwo tí mo mọ̀ ni mo ṣe o mi ò sáwó ìyá mi ò sáwó èké mi ò sáwó àparò aláṣọ pípọ́n o àwo tí mo mọ̀ ni mo ṣe. aláwo tí mo mọ̀ ni mo ṣe o àwo tí mo mọ̀ o ni mo ṣe èmi ò sáwó ìyá èmi ò sáwó èké. ní kété tí Adélù joróyè gẹ́gẹ́ bí Aláàfin ti ìlú Ọ̀yọ́. àwo tí mo mọ̀ ni mo ṣe. gẹ́gẹ́ bí àṣà wọn ní ilẹ̀ Yorùbá tí Aláàfin kan bá ti jẹ torí pé kí ni Old Ọ̀yọ́ Empire ó jẹ́ ipò alágbára ipò tó ga jù ní ilẹ̀ Yorùbá ní ayé ìgbà tá à ń sọ yìí. ìgbé ọ̀sáwó àparò aláṣọ pípọ́n. ipò Aláàfin ti ìlú Ọ̀yọ́ ó jẹ́ orí àpèrè tó tóbi jù tó yẹ pé òun ní í ṣe ìṣàkóso gbogbo àwọn ilẹ̀ Yorùbá. olóye lórí àti ìrìnàjò tẹ́jọ́ bẹ́sí bá kú àfùkẹ́rẹ́ sílẹ̀ sáyé lọ́wọ́ ọmọ ẹni ìgbẹ̀yìn o. olórí ìbàríbà ọlọ́mọmọmọ ríbà o olórí ìbàríbà o. ẹ sì mọ̀ pé tí Aláàfin bá ti jẹ gẹ́gẹ́ bí ọba tó ga jù ní ilẹ̀ Yorùbá lẹ́yìn àkókò ìgbà náà gbogbo àwọn olóyè ìlú jàǹkàjàǹkàjàǹkà àti káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá wọ́n wá sí ìlú Ọ̀yọ́ wọ́n wá ṣe kíni wọ́n wá ṣe àbẹ̀wò àti ìkíni sí Aláàfin tuntun. wọ́n wọ sọ àṣìríbà. òní wá ń wá ẹlẹ́yìn wá kọ́dà ẹni tí ò lè ní ọmọ ẹgbẹ́ òun rí bẹ̀. mọ̀mọ́ ríbà o olórí ìbàríbà o ìyá ayé mọ̀mọ́ ríbà o. bí gbogbo ayé ti ń wá wọn ṣàkíyèsí pé èèyàn kan ni ò tí ì wá kí kábíyèsí. ẹni tí sì ṣe Kurunmi Ajadi Igo Oyindaola Oníbà Àtàtúgun. ọmọ ríbà o ìyá mi ò eégún ọwọ́ sọ àṣírí mọ̀mọ́dé rí. ìfọ́ra ní gbogbo ohun tí mò ń ṣe yẹn àpé mo ti sọ bẹ́yìn tẹ́lẹ̀ mò ń fi eléyìí mo fi ń rán wa létí ni o. àbẹ̀ní kò yẹ afẹ́rọ̀wẹ̀ láni ọlọ́mọ ọmọ láàní àbẹ̀. ibi tá a bá ìtàn náà dé ó ní látàrí ikú arábìnrin kan ní ìlú Ọ̀yọ́ obìnrin kan tí ó pé ó wáyé bẹ́ẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ lóòótọ́ ó làmìlaka tí Yorùbá bá sọ pé èèyàn wáyé bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹni wọn ò bímọ kankan tí ó jogún rẹ̀. ẹ̀fọ́ kí wọ́n lò ó. bí ẹnìkan bá sì wà láyé tó jẹ́ pé ó ní owó tó lọ́rọ̀ tí ò lẹ́nìkankan tí ó jogún rẹ̀ ìwé àwọn àgbà orí 9 ẹsẹ̀ 3 ní ọba ní pẹ́kẹ́lẹ́kẹ́kọ́ ọba ní pokùn lókun rọrùn. ṣeré ọbẹ̀ ní ọmọ láàní o. Aláàfin ti ìlú Ọ̀yọ́ òun ni ó lẹ́tọ̀ọ́ sí gbogbo ogún àti nǹkan ní irú èyí bẹ́ẹ̀. ẹ̀bẹ̀ mu ìyá mi àbẹ̀ ní lẹ́kọ̀ọ́ ilẹ̀ mu. arábìnrin tá à ń sọ yìí ó jẹ́ ọmọ bíbí ìlú Ìjáná. oyè tí mú ìjì ọ̀dàlẹ̀. ìlú Ìjáná ń bẹ lábẹ́ ìṣàkóso ìlú Ìjàyè Orílẹ̀ nígbà náà. wọ́mú gúnyẹ́gúnyẹ́ ní bá gúnyẹ́ nu odó tí ọba fi ti yá. arábìnrin yìí ló kú ló wá di pé wọ́n wá wò ó lọ ṣàṣàṣà pé ẹ dákun àfẹ́ wàhálà wọ́n bá rán ni sí wọn ní
ìlú Ọ̀yọ́ pé ó yá ẹ lọ bá Aláàfin pé kán máa kó àwọn ẹrú bọ̀ káwọn kó ẹrù àti ẹrú obìnrin yìí ó de wọ̀ ní ààfin wọn. eléyìí ni wọ́n ṣe ló fi jẹ́ pé àwọn kan náà tí wọ́n rò pé àmọ̀ ní dáná ìlú wa yìí abẹ́ ìṣàkóso ìjàyè orílẹ̀ ni a sì fẹ́ wàhálà bàbá wa Kurunmi o ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run ẹ wò ẹ̀yin ẹ̀yẹ wa ó yá ẹ lọ bá bàbá ní ààfin wọn báyìí nísìn lórí gbégéne àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kinní yìí ẹ lọ bá bàbá ní ààfin pé káwọn kó gbogbo àwọn ẹrù àtàwọn ẹrù yìí. ọjà gbọ̀rọ̀ ni ó fi pọ̀ mí ọmọ láàánú o dákun má jẹ́ ń já tilẹ̀ lẹ́yìn rẹ̀ kọ̀nàkọ̀nà àbójú lágbárí. àwọn tí wọ́n gánran lọ sí ìlú Ọ̀yọ́ lọ sí ààfin ikú bàbá yèyé Aláàfin Adélù wọ́n ti ń bọ̀ dédé bíi pé àwọn ẹrú ti pọ̀ tí wọ́n ti ń bọ̀ tó ti wá kẹ́rù. àwọn tá a wí yìí ṣe bẹ́ẹ̀ wọ́n kẹ́rù wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kẹ́rù wọ́n ti ń lọ wọ́n dé ibì kan gbẹgẹdẹ gbiná ní àárín bẹ̀. ọlọ́lá ò dédé ọ̀rọ̀ fún ọ̀nà oko yè o. ibi tá a wí ló ń jẹ́ Jàbàtà ní ìlú Ọ̀yọ́ àwọn tó bá mọ ìlú Ọ̀yọ́ dáadáa wọ́n mọ̀ pé Jàbàtà Ọ̀yọ́ ló wà nígbà táwọn àwọn ẹ̀ṣọ́ Aláàfin Adélù tí wọ́n dé Jàbàtà tán ti ń lọ nǹkan kan ti ẹ̀ ṣẹlẹ̀ ṣáájú ìgbà náà. ó Àjíbọ́lá o fìrífìrí lẹ́rìí o ọmọdé yìí o. ṣáájú ìgbà náà ni ó fi jẹ́ pé ààrẹ Kurunmi Oyíndàọ́lá ó wu ìwà àrífín kan pé jagunjagun tó máa wùwà kan sí wọ́n fi dọ́là ni àmọ́ ìwà àrífín la máa kà á sí. ọmọdé yìí o mọ́lẹ́yìn ọ̀ma wo. torí pé kí ni àtọ́níwá àtẹlẹ́yìn náà ti ń bẹ̀ pé kó lọ kí kábíyèsí Aláàfin sí ìlú Ọ̀yọ́ kábíyèsí Aláàfin Adélù tẹ́ni tá a wí sí yarí tó takú wọn lé pé èèwọ̀ ni òun ò lè lọ kí i. torí pé kí ni lójú Kurunmi Oyíndàọ́lá àjàdí ìgò ìwà ọ̀dàlẹ̀ ni ó wù. nípò etí mú ìjì ọ̀dàlẹ̀ ikúlẹ̀dì ó pè mí ara rẹ̀ àtúntò èmi. Ọ̀pẹ́yẹmí Ahmed ó kí mi kárẹ̀ láyé. fìrífìrí lẹ́rìí o fìrífìrí lẹ́rìí o ọmọdé yìí. ní ojú Kurunmi Oyíndàọ́lá àjàdí ìgò ìwà ọ̀dàlẹ̀ nítorí pé kí ni ẹ̀wọ̀n ṣé bó ti yẹ kán ṣe mọ̀ ṣe tẹ́lẹ̀. ṣé o àwo tí mo mọ̀ o ni mo ṣe. àwọn táwọn wí ìbáṣe dé Jàbàtà ni Kurunmi Oyíndàọ́lá ti gbọ́ ló bá ń mú àwọn ẹ̀ṣọ́ rẹ̀ ó bá ní ká lọ sẹ́bùrú wọn lọ́nà yìí. aláṣọ pípọ̀ o àwo tí mo mọ̀ ni mo ṣe. ni mo ṣe o àwo tí mo mọ̀ ni mo. wọ́n sẹ́bùrú àwọn ẹrú Aláàfin Adélù ti ìlú Ọ̀yọ́ wọ́n sẹ́bùrú wọn wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ wọn débi pé wọ́n pa wọ́n sì kù wọ́n kù 1,240. àwo tí mo mọ̀ ni mo ṣe. 1,240 240. ni mo ṣe o àwo tí mo mọ̀. wọ́n sì kó gbogbo àtẹrù gbogbo wọn èèwọ̀ wọ́n kó wọn dé ààfin Kurunmi Oyíndàọ́lá. àwo àparò aláṣọ pípọ̀ o àwo tí mo mọ̀ ni mo ṣe. ni mo ṣe o àwo tí mo mọ̀ ni mo ṣe o. wọ́n ṣe kó wọn dé ọ̀dọ̀ Kurunmi Oyíndàọ́lá ẹ wá mú ìkan nínú àwọn ẹrú wọ̀nyí ó wá fi pàrokò ránṣẹ́ sí Aláàfin Adélù pé kó lọ jíjẹ́ fún Aláàfin Adélù pé gbogbo àwọn tó ń rán pátápátá òun ti gbẹ́sẹ̀ lé ẹ pé yóò bá sì gbà wọ́n wọ́n ti di ẹrú òun nu yóò sì rà wọ́n ní ìrà ẹrú kó tó di pé yóò lè rí wọn gbà. ìrìnàjò àti ìrìnàjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àfùkẹ́rẹ́ sílẹ̀ sáyé lọ́wọ́ ọmọ ẹni ìgbẹ̀yìn o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o bẹ́ẹ̀gùn ọwọ́ ọ̀sọ̀ àfìrìbà o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà. ní ayé ìgbà tí à ń sọ yìí tí wọ́n bá fẹ́ ra ẹrú ẹyọ kan wọ́n rà ní àpò owó 5. olùrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ̀mọ́ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀. àpò owó 5 tá à ń sọ yìí tá a bá ṣí yóò jẹ́ 5,000 naira. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbà. torí pé kí ni ẹgbẹ̀rún kan ní bẹ nínú àpò kan. ìyá mi ò eégún ọwọ́ sọ àṣírí. ní mọ̀mọ́dé nínú ilé ìyá mi Àjíbọ́lá Ajísọmọ. ó dá Aláàfin Adélù kò fẹ́ ìjà kò sì fẹ́ ìta láàrin òun àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Kurunmi Oyíndàọ́lá ó sì ránṣẹ́ ó mú ẹgbẹ̀rún kan àti 120 àpò ó sì fi ránṣẹ́ ní ìtíṣe
ẹgbẹ̀rún tí í ṣe àpò márùn-ún fún ẹrú kọ̀ọ̀kan. ẹ̀fọ́ kí n fi ẹ̀fọ́ kí wọ́n láàpẹ̀ ẹ̀fọ́ kí wọ́n ẹ̀fọ́ kí wọ́n lọ. wọ́n ṣe kó owó bá wí ìtàn kó jíṣẹ́ dé ọ̀dọ̀ Kurunmi Oyindaola onínikíni ta ni owó eléyìí èèsàn ni owó eléyìí ẹ lọ sọ fún Aláàfin àbí kí lẹ́ ń pè é ẹ sọ fún pé èmi Kurunmi Oyindaola Ajadi go mo ní tó bá máa rà wọ́n lọ́dọ̀ tèmi ò bẹ́yìn ó bá ra ẹrú lọ́dọ̀ mi ẹrú kan àpò owó 10 òní ò ra ẹrú kọ̀ọ̀kan. abẹnipo tí mú ìjọ dalẹ̀ láàní abẹnipo. tàbá ní aṣírò rẹ̀ ká ṣe ní èdè ìṣirò ẹ̀ rí i pé ó jẹ́ pé ó jẹ́ lẹ́yìn ìgbà tí ó ti fi 1,200,000 naira tí ó fi ránṣẹ́ ó tún nídìí irú owó yìí míì. roka báyìí ní bárokà lẹ́ẹ̀dẹ̀ tí ọ̀gá fi ti yá mi ṣe ọkà rí àsìmọ́rọ̀ pẹ̀tẹ̀ akígbe kálí. Aláàfin Adélu fi owó tá a wí ránṣẹ́ dín sí Kurunmi Oyindaola Ajadi ìgò ó tó takú wọn lé pé ó dáa n tó bá wù mí mo lè ṣe jagunjagun ni mí. nílé ẹ̀fọ́ kí wọ́n láàké ẹ̀fọ́ kí wọ́n lò ẹ̀fọ́ kí wọ́n lọ ra o dédéré ọ̀rọ̀ fún ọlọ́mọ ògbóyè o. báyìí abẹ ní abiyamọ bọjá gbọ̀rọ̀ ni ó fi pọ̀ mí ọmọ láàánú o dákun má jẹ́ ìjà tilẹ̀ lẹ́yìn rẹ̀ kànnàkànnà àbójú lágbárí adímọ́dẹ̀ obìnrin ọ̀pọ̀ dalẹ̀ pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ fojú ẹni mọ̀ fojú sojú lé kókó àbámọ̀ àṣẹ o Àjíbọ́lá àṣẹ tó dà pọ̀ ìyá mi abẹ ní olóòtú bẹ́ẹ̀ ti já Àjíbọ́lá. ẹ̀fọ́ kí wọ́n láàpẹ́ ẹ̀fọ́ kí wọ́n lò ẹ̀fọ́ kí wọ́n lò o dédéré ọ̀rọ̀ fún ọlọ́mọ ògbóyè o. fìrífìrí lẹ́rìí o fìrífìrí lẹ́rìí o ọmọdé yìí o. bí mo ṣe ń ṣètò lọ́wọ́ Alákànjé Mr HPT ó wọnú ilé agbára. lẹ́rìí o Àjíbọ́lá o fìrífìrí lẹ́rìí o ọmọdé yìí o lẹ́yìn ọ̀ma wo. fìrífìrí lẹ́rìí o ní Àjíbọ́lá o fìrífìrí ni wọ́n rí o àwọn ọmọdé yìí o mọ́lẹ́. lẹ́yìn ìgbà tí ààrẹ Kurunmi Oyindaola gba owó tán tó gba gbogbo owó tí olóhùn ó gbà tó ní òun ó gbà dípò ẹrú lọ́dọ̀ Aláàfin Adélu tán ǹjẹ́ hàn pé ó tó takú wọn lé pé òun ò ní fẹ́ ẹrú kankan lẹ̀. ọmọláàní abẹ ní wọ́n sì pé mi yá mi abẹ ní pé. ládàradà ìrìkú rí bèbí àbẹ̀bí ń fẹ́ ná bèbí ẹ̀ ń kú láìláì èmi mo wá digbá àwùyọ ọgọ Ààrẹ Ọ̀nà Kakanfò báyìí. fìrífìrí lẹ́rìí o. ó ti da àti tó lóun fẹ́ nu ó da bọ́mọdé bá lóun gbọ́gbọ́n kúkú lẹ́ẹ̀rùn àgbàlagbà wọn ó sì gbọ́gbọ́n bọ́ ṣe ṣeéṣe padà. àwo tí mo mọ̀ ni mo ṣe o àwo tí mo mọ̀. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ agbára káàkiri ilẹ̀ Yorùbá sí ààrẹ Kurunmi Oyindaola láti jèbùrí àwọn olùgbẹ́bẹ̀. ọ̀sáwó àparò aláṣọ pípọ̀ o. Ìbà Olúyọ̀lé ti ṣe ọ̀rẹ́ minú rẹ̀ tó yẹ pé òun nìkan ló ṣẹ́kù ó bẹ́ẹ̀ títí kò gbà. ọmọ ni mo ṣe o àwo tí. oríṣiríṣi àwọn alágbára káàkiri ọ̀rọ̀ yìí wọnú ara wọn ìtàn wọnú ìtàn ni. mi ò sáwó èké mo sáwó àparò aláṣọ pípọ̀. torí gbẹ́gẹ́rẹ́ bàbá mi Báṣọ̀run Ògúnmọ́lá Olódògbò kẹ̀rí lójú ogun bàbá mi ò wọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀ rẹ́bì ìjà. ìní mo ṣe o àwo tí. aláẹrú mọ̀kú lóyún ojúde Ògúnmọ́lá. àwo ya èmi ò sáwó. òun pẹ̀lú ránṣẹ́ agbára hàn pé ọ̀tá ni òun àti Kurunmi Oyindaola. sọ pípọ̀ o àwo tí. torí gbẹ́gẹ́rẹ́ ó jàjà bọ́ lọ́wọ́ Kurunmi Oyindaola ni àkàìmọye ọjọ́ àkàìmọye oṣù òun ni Balógun Bíkúnlé ni ló fi wà ní ìgbèkùn náà sọmọ ìdí ògún níwájú ilé Kurunmi Oyindaola. aláṣọ pípọ̀ àdúgbò sí ẹ̀ sáyé lọ. torí gbẹ́gẹ́dẹ́ Kurunmi Oyindaola gangan ló sọmọ ìdí ògún ó sì gbé eru sí níwájú pé kó máa la eru. lóye o. ìdí rèé tí wọ́n fi kí bàbá mi Ìbíkúnlé pé aláẹrú mọ̀kú. sílẹ̀ sáyé lọ wọ́n mẹ́ni. bóyá lẹ ti ẹ̀ mọ̀ pé Balógun Bíkúnlé alágbàlá jáyàjá bóyá lẹ mọ̀ pé bàbá mi ni. ó
olùrìbà rìbà o ìyá ayé mọ̀ọ́mọ̀ rìbà. náà bá fẹ́ kí bàbá mi ìbíkúnlé ní agboolé wọn ní bá a ṣe máa kí ìbíkúnlé. olùrìbà rìbà ọlọ́mọmọmọ rìbà. a mọ̀ pé ìbíkúnlé baba kínyandé ní í ṣe òun ló bí Fádèyí babaláwo àbọ̀rú Ọ̀rúnmìlà àbọ̀yè adífábíà nímọ̀jì ògbólógbòrò kò tí wú tìdítìdí tó bá ṣe ti bàbá mi ìbíkúnlé ní bọ́sá bá gbọ́ ọ̀sán àárọ̀ àgbà òun wọn ni wọ́n jọ ṣe gbọ́ ẹ̀lú ìlú òun náà jọ ṣàwọ̀ Ọ̀yọ́ àjàká lásán lè wúrẹ́ pọ́jú rẹ̀ wúrò lè pa fájà lásán làgùtà pọ́jú wọn kò lè pa ìrẹ̀lẹ̀ lẹ́rù lásán ní sìgìdì múlẹ̀ rọ̀gbọ̀kú tó gbọ́mọ lọ́wọ́. rìbà o olùrìbà rìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbà rìbà ọlọ́mọmọmọ rìbà o eégún ọwọ́ sọ àṣírí mọ̀mọ́. wọ́n bẹ̀ẹ́ títí ààrẹ Kúrúnmí Oyíndàọ́lá yarí ó takú wọn lé pé ogun lòún fẹsẹ̀. láàní abẹ ní kórè àfẹrọwẹ láàní ọlọmọ ọmọ láàní abẹ. òyìnbó kan J. Bowen. ọ̀pìn ti dé ọlọ́jà. ẹ tí mo sọ yìí bàbá J. Bowen yìí òun ló dá ìjọ kan sílẹ̀ ní ilẹ̀ Yorùbá ìlú Ìjàyè Orílẹ̀ gangan ni wọ́n kọ́ dá ìjọ yìí sí ìjọ Baptist ìjọ onítẹ̀bọmi ìlú Ìjàyè Orílẹ̀ gangan náà kọ́ tẹ̀ ẹ́ sí náà kọ́ dá àkọ́kọ́ sílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀fọ́ kí wọ́n lọ́ọ̀la. bàbá yìí ọ̀rẹ́ ni òun àti Kúrúnmí Oyíndàọ́lá ó sọ fún pé ẹ̀mí Ọlọ́run sọ fún Kúrúnmí Oyíndàọ́lá pé kó má jagun kankan. bàbá ṣeré abẹ ní o. pàápàá jùlọ ogun Ìbàdàn tó fẹ́ da ẹgbẹ́ kó má jà àwọn Kúrúnmí Oyíndàọ́lá takú wọn lé pé òun ò jagun yìí níṣẹ́. nílẹ̀ ẹ̀pìnlẹ̀ ẹ̀bẹ̀ mu yá mi abẹ nílẹ̀ ẹ̀pìnlẹ̀ mọ̀gùlọ̀. Kúrúnmí Oyíndàọ́lá lọ sí ìdí Ògún ó lọ dàbí nídìí Ògún irọ́ ni obì kọ́ obì òyàn. bóyè ọmọ ẹ̀dán ọ̀rọ̀ tí ń gbẹ́nu lédi ìwúrọ̀ wọn. lórí ìkànnì Facebook wa àfíìsì Adéoyè ìpàkó gbọ́sùn ti gómìnà mi mo kí yín ẹ ṣeun. òròkàròkà báyìí ní bárokà lẹ́ẹ̀dẹ̀ tí ọ̀gá fi ti yá. àfáàlè ní kí n mọ kí ọyẹ ìpàkó gbọ́sùn ti. tí ọ̀gá fi ti yá mi ṣe ìpè lásán ni wọ́n ké kiri èmi àṣàbẹ̀ kí mo fi ti yá. ó lọ bá gbogbo àwọn irúmọlẹ̀ igba irúmọlẹ̀ ọ̀kànlénígba irúmọlẹ̀ títí pé bóyá kí ni pé kí fáwọn fọrẹ Ifá ò mọ̀ fọrẹ. ẹ̀fọ́ kí wọ́n lò ó ẹ̀fọ́ kí wọ́n lọ́ọ̀la ó déédéé ọ̀rọ̀. àṣẹyìnwá àṣẹyìnbọ̀ Aláàfin Adélù ó wá pa àrokò kan ránṣẹ́ sí Kúrúnmí Oyíndàọ́lá Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. dákun má jẹ́ ń já tilẹ̀ lẹ́yìn rẹ̀ kọ̀nàkọ̀nà àbójú lágbárí adímọ́dẹ̀ obìnrin. wọ́n gbé kinní kan ní Ẹdẹ Ògbóni àwọn àgbàlagbà ló mọ̀ ọ́n mo mọ̀ àwọn tó yí àwọn àgbàlagbà náà. Àjíbọ́lá ṣètòdà àpọ̀yà. wọ́n mú Ẹdẹ Ògbóni wọ́n yí mọ́ ewé ní apá kan. wọ́n bu ẹ̀tù tàbí kìbọn wọ́n bu ẹ̀tù náà wọ́n bù ú sínú ewé kan wọ́n tún mú oríṣiríṣi ewé wọ́n pọ́n mọ́ra wọn papọ̀. Aláàfin Adélù ó fi méjèèjì pàrókò ránṣẹ́ sí Kúrúnmí Oyíndàọ́lá àjàdí ìgò. ìfìrí ilẹ̀ rí o. pé ó dáa gbogbo ohun tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí ni mo ti ṣe ó yá mú kan nù méjèèjì. bó bá dáná àbíà ni o fẹ́ ni ó yá mú kó o sì tú àwọn tí ń bẹ nígbèkùn rẹ̀ lẹ̀. ilẹ̀ rí o. bó bá jẹ́ pé iṣẹ́ ogun ló fẹ́ ni kó o mú ẹ̀tù gbómi ìjà kaná kí n bọ̀ bá wò. àní fìrí ilẹ̀. ọ̀hún epo àbá èrò rà èmi ni wọ́n rí o. ẹ̀gbin ń yọ̀rọ̀. mọ́lẹ́yìn ọ̀máwo ìrísí. àwọn ẹ̀ṣọ́ tá a wí gbé àrokò yìí déwájú Kúrúnmí Oyíndàọ́lá ó wò wọ́n báyìí ó sì mú gbogbo wọn ó ní ká bọ́ sẹ́gbẹ́ kan ó mú ìkan eléyìí tí ó gbé àrokò náà dání ó mú bọ́ sí apá àlàáfíà ó wá ní ẹni táwọn wí bọ́ sí apá àlàáfíà Ààrẹ Kúrúnmí Oyíndàọ́lá ó sapẹ́ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní kán dáná ogun yá wọn wọ́n sì pa gbogbo wọn ní ìfọnáfọ̀sù. ẹ̀dẹ́bí èpè ìrísí ìrílẹ̀. ó wá sọ fún eléyìí tó gbé àrokò dání ó sì mú ó gba ẹ̀tù lọ́wọ́ rẹ̀ ó ní kó lọ gbé Ẹdẹ Ògbóni kó lọ dá padà fún Aláàfin Adélù pé ogun lòun fẹ́ ogun sì ti bẹ̀rẹ̀ náà nù. ìní mo ṣe o àwo tí mo mọ̀ o ní mo ṣe. àwọn ìfọ́ àlọ́ fún ògbà ibi tí bá máa ń bá èèyàn já tábà wojú àgọ́ ẹ̀ rí pé ọjọ́ ti lọ. aláṣọ pípọ̀ o àwo tí mo mọ̀. báwo ni ọ̀rọ̀ náà ṣe lọ ṣàṣàṣà tó fi kan odò alágbára kan tó ń pè ní odò Ọ̀ṣẹ́. ní mo ṣe o àwo tí mo mọ̀ ní mo ṣe o. wọ́n máa ń pòwe kan wọ́n máa sọ pé ọ̀pẹ Ìjàyè là bá bi léèrè bí ogun Ìbàdàn ṣe rí. àwo tí mo mọ̀ ní mo
báwo ni ọ̀rọ̀ náà ṣe kan Ọ̀pẹ Ìjàyè. mo ti mọ̀ mọ̀ ìní mo ṣe o. bó ló ṣe kan àwọn lógúnlógún ilẹ̀ Ẹ̀gbá. ní mo ṣe èmi ọ̀sán. ní ọjọ́ mẹ́jọ lágbára láwùrábẹ́ àgbọ̀ lákọ lábo bí ìlú Àgẹ̀rẹ̀. àwo àparò. lórúkọ àwọn tá a ti jọ mú ètò tò níwọ̀n àwọn ikọ̀ ìṣẹ̀dálẹ̀ àti lórúkọ ọlọ́wọ́ bọ́tìnì mi o àfàálì. ní mo ṣe o àwo tí mọ̀. àti lórúkọ olóòtú àgbà mi àfà Abdul Hakim Adéṣọ̀kan Adéọmọdé ní èmi ọmọọba Délé Akínyàndé Adébísí fi kí n dágbére fún yín pé káyọ̀ láyọ̀ kámádé olódì lẹ́yìn ara wa àlàáfíà ni kò mọ̀ jẹ́ ti gbogbo mùtúmù wa títí ìjọ́ mẹ́jọ ọ̀hún kọ́ ẹ̀ ṣeun gbà.